Africa Content TV. Because that post yẹn tó bá pé rent yẹn ni one way or the other fídíò yẹn máa kan ẹni tó nílé lára ó dẹ̀ máa gbé yàn lọ court America náà ń pè bẹ́ẹ̀ kò ń ṣe Nàìjíríà lọ́ọ̀ wà bẹ́ẹ̀ yẹn o ò lè máa fi lé onílé ṣe congratulations fúnra ẹ. Èmi ò dẹ́ ń live fake life. Very good. Mo ti sọ bẹ́ẹ̀ bàbá, mo ti sọ. Báà mi ò gbọ́ kú ẹsẹ̀. Mo ra mọ́tò kan. Mo jáde pé mi kọ́ ni mo ra mọ́tò o. Na so. Mo ra mọ́tò tí máa ra ẹ̀wù ẹ̀yìn tèmi náà ẹ wíṣì mi wẹ̀ náà ni. No fake life zone. Àwọn tájọ́ ń ṣiṣẹ́ gan àwọn náà kọ̀ sí bọ́sí mi ò fẹ́ ṣe. Àwọn tájọ́ ń ṣiṣẹ́ náà ní ààrẹ èèyàn lè parọ́ ilé mọ́ra o. Àlàyé agbọ́dọ̀ tó ṣe lé agbọ́dọ̀ ṣe kíní kan if not ó yẹ ká mọ̀ nígbà mi ò láìkè ògbóró àǹkọ́ báyìí. Exactly. Mi ò láìkè ògbóró kan báyìí ká máa show off ká máa ṣe kíní kan ẹ̀ mi ò fẹ́. Oníkálukú ló ní tiẹ̀ lára ọ̀pọ̀ yẹ yín. Ọ̀tọ̀ Ọlọ́run ló ní déédéé show business ní àwọn èèyàn mi sọ pé à ń láti show ẹ̀ pé ọ̀rẹ́ yìí pọ̀ nínú 2025 agbọ́dọ̀ sọ tó ìdáhùn mi sí ìbéèrè. Eléyìí pọ̀ o. Ìbéèrè yẹn ó da gan mo dẹ̀ bínú. Ìbéèrè yẹn da mo dẹ̀ bínú. Mo kàn ní láti ọdún mo ṣe wá ni pé mo ní láti fún máa yẹn lésì. Ìkan mọ̀ pé òun ṣe rentage o. Rented apartment kọ́ o. Wọ́n rented apartment ṣe congratulations o. Rented apartment wọn kì í fi ṣe congratulations l'Amẹ́ríkà o. À ń bá gbogbo nǹkan dùn ní gbogbo nǹkan lọ ló jẹ bẹ́ẹ̀ tó dùn lẹ́gbẹ̀ẹ́ sí Atlanta Landlord Atlanta ni lẹ́gbẹ̀ẹ́ sí Landlord ATM l'Amẹ́ríkà Ọlọ́run it's not easy man not an easy feat Ọlọ́run ni thank you man. Èkó wà Atlanta tún wà. Àwọn náà fẹ́ mi sí àwọn náà congratulate Pasuma ọmọ rẹ̀ bí constant ọmọ náà ó ti mọ rí.